Kayegbo ní ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹkúnlẹ̀ lásìkò yẹn ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sẹ́tì gbọ́yìn láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ènìyàn mẹ́ta farapa nígbà tí igba ilé dàwó ní ìpínlẹ̀ Plateau látàrí àrá òjò. Ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìkọlù tí àwọn ajínigbé ṣe fún àwọn arìnrìn-àjò ní Másọ̀sẹ̀ Ṣàgámù sí Benin. Àwọn ọlọ́pàá ti mú àwọn afurasí adigunjalè ní ìpínlẹ̀ Èkó. Ọ̀dọ́mọbìnrin kan ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n gbẹ̀mí ara rẹ̀ nípa mímu májèlé ní ìpínlẹ̀ Delta. Ìbàlẹ̀ ọkàn gbòde ní agbègbè kan ní ìpínlẹ̀ Delta bí àwọn ọlọ́pàá ṣe gbẹ̀mí ẹnìkan tí àwọn mìíràn sì farapa. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèdè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ènìyàn mẹ́ta farapa nígbà tí igba ilé dàwó ní ìpínlẹ̀ Plateau látàrí àrá òjò. Àrá tó sán ló ti ṣe ènìyàn mẹ́ta léṣe tí igba ilé sì dàwó ní agbègbè Miango níjọba ìbílẹ̀ Bassa ní ìpínlẹ̀ Plateau. Akọ̀wé fún ẹgbẹ́ ọ̀dọ́ Miango Youth Development Association Nuhu Nga sọ pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọ̀sán ọjọ́ Ajé Monday. Nga ní àwọn ilé tí ọwọ́jà àrá náà dé ní àwọn ilégbèé, ilé ìwòsàn, ilé ìwé, ilé ìtajà àti ọgbà tí wọ́n ń kó àwọn nǹkan ọ̀sìn sí. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní ìjàmbá náà ló sọ àwọn ènìyàn di aláìní ilé lórí. Ó ní kò sí ẹ̀mí tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ṣùgbọ́n àwọn mẹ́ta tó farapa ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìkọlù tí àwọn ajínigbé ṣe fún àwọn arìnrìn-àjò ní Másọ̀sẹ̀ Ṣàgámù sí Benin. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ti fìdí ìjínigbé àwọn arìnrìn-àjò tó wáyé ní agbègbè Ìlíṣàn sí Ìpẹ́rù ní Másọ̀sẹ̀ Ṣàgámù sí Benin múlẹ̀ ní ọjọ́ Ajé Monday. Alukoro fún ilé-iṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn ní ìlú Abẹ́òkúta ní ìjínigbé náà ló wáyé ní ọjọ́ Ẹtì Friday. Odùtọ́lá ní àwọn ọlọ́pàá kò lè sọ pàtó iye ènìyàn tí wọ́n jí gbé tí wọ́n sì ní wọ́n gbẹ̀mí ọ̀kan lára àwọn arìnrìn-àjò tí wọn kò tíì mọ orúkọ rẹ̀. Àwọn ọlọ́pàá ti mú àwọn afurasí adigunjalè ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ní àwọn ti mú àwọn afurasí adigunjalè méjì, Adémọ́lá Adéníyì ẹni ọdún méjìdínlógójì àti Anjorin Hafiz ẹni ọdún mọ́kànlélógójì tí wọ́n sì gba ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ mẹ́ta padà lọ́wọ́ wọn. Ọ̀gbẹ́ni Benjamin Hundeyi tí ó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ló fìdí mímú àwọn afurasí náà múlẹ̀ lórí ìtàkùn àgbáyé rẹ̀ ní ọjọ́ Ajé Monday. Ó ní àwọn afurasí náà ní ikọ̀ Rapid Response Squad RRS mú ní ọjọ́ Àìkú ní agbègbè Yaba ní ìpínlẹ̀ náà
nígbà tí ikọ̀ náà ń pàròrò ní agbègbè náà ni wọ́n yẹ ọkọ̀ kórópè kan wò tí wọ́n sì rí ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ 3 àti ọta nínú rẹ̀. Gẹ́gẹ́ bí ìwádìí wọn, àwọn ẹgbẹ́ ìlówó ọkọ̀ láti Jẹ́bà tí wọ́n ń lọ sí Èbúté Mẹ́ta fún iṣẹ́ ìdigunjalè wọn. Àwọn afurasí náà ló ti wà ní àkàtà àwọn ọlọ́pàá báyìí fún iṣẹ́ ìwádìí. Ọ̀dọ́mọbìnrin kan ẹni ọdún 24 gbẹ̀mí ara rẹ̀ nípa mímu májèlé ní ìpínlẹ̀ Delta. Ọ̀dọ́mọbìnrin ẹni ọdún 24 tí wọ́n pè ní Blessing ni wọ́n ní ó ti gbẹ̀mí ara rẹ̀ nípa mímu oògùn olóró sniper ní Warri ní ìpínlẹ̀ Delta. Ìdí tó fi gbẹ̀mí ara rẹ̀ ní ẹnikẹ́ni kò lè sọ. Ọ̀rẹ́ olóògbé náà tó ń jẹ́ Ejiro sọ pé ó gbẹ̀mí ara rẹ̀ látàrí àìláyọ̀ ọkàn àti ìbànújẹ́ tó wà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní ó ra oògùn yìí tó sì mú láì jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ kí ó tó gun oògùn yìí. Ó kọ̀wé sílẹ̀ pé òun kò láyọ̀ ọkàn, kò sí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ẹbí òun àti ọ̀rẹ́ ni òun ṣe gbé oògùn náà jẹ. Àìbalẹ̀ ọkàn gbòde ní agbègbè kan ní ìpínlẹ̀ Delta bí àwọn ọlọ́pàá ṣe gbẹ̀mí ẹnìkan tí àwọn mìíràn sì farapa. Àìbalẹ̀ ọkàn ti gbalẹ̀ ní agbègbè Òtẹ́rì Ugeli ní ìjọba ìbílẹ̀ Ugeli North ní ìpínlẹ̀ Delta látàrí ẹ̀sùn tí wọ́n fi kan ọlọ́pàá kan pé ó gbẹ̀mí obìnrin kan nígbà tí àwọn mìíràn farapa níbi ìwọ́de tí wọ́n ṣe. Àwọn obìnrin tí wọ́n ṣe ìwọ́de yìí ló lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí wọ́n sọ̀rọ̀ ní ẹ̀ka tó ń rí sí ìjàmbá pàjáwìrì ní ilé ìwòsàn general ti Ugeli. Ẹni tó jẹ́ ààrẹ fún agbègbè náà, ọlọ́lá Efe Peter, bu ẹnu àtẹ́ lu ìwà àwọn ọlọ́pàá náà. Ó ní àwọn obìnrin tó wá láti agbègbè Òtẹ́rì ló ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ àti èyí tó ní àlàáfíà nínú lọ sí ààfin ti Ovi láti fi ẹ̀hónú wọn hàn. Nígbà tí wọ́n ṣàlàyé ìdí ìwọ́de náà, ó ní àwọn ará agbègbè náà ní inú wọn kò dùn bí wọn kò ṣe lè rin ìrìn àlàáfíà lágbègbè wọn látàrí owó tí àwọn ọlọ́pàá ń gbà lọ́wọ́ àwọn awakọ̀ àti ọlọ́kadà. Ọ̀gá àgbà ní àgọ́ náà pé ó bì láti bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀ pé òun yóò wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ọ̀hún. Lẹ́yìn èyí ni àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní yìnbọn tí wọ́n ń fín afẹ́fẹ́ tajútajú níbi tí wọ́n ti gbẹ̀mí ẹnìkan tí àwọn mìíràn sì farapa. Ṣùgbọ́n alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Bright Edafe ní kò sí ẹni tí wọ́n yìnbọn mọ́. Ó fi kún pé afẹ́fẹ́ tajútajú ni àwọn ọlọ́pàá lò láti lè lé àwọn tó ń ṣe ìwọ́de kúrò níbẹ̀. Oníjù báyìí lọ fún ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrí pàdé o. Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn